A kú dédé àsìkò yìí gbogbo bí tí a ti lóore ọ̀fẹ́ àti láǹfààní láti máa wò mí. Oyinládùn ẹ̀yin Elédùmarè lórúkọ ti tèmi. Mo kí yín pé a máa kú ọjọ́ méjì, a máa kú ọjọ́ mẹ́ta. Ṣé àlàáfíà lẹ wà? Gẹ́gẹ́ bí èmi náà ti ṣe kíni tí mo wà lálàáfíà níbí. Mo wá kí wa pé a máa kó àbọ̀ padà sí orí Yorùbá lesson, ẹ̀kọ́ èdè Yorùbá pọ́nbélé, níbi tí a ti máa lara wa lọ́yẹ̀ láti mọ kíkọ àti kíka èdè Yorùbá. Fún àwọn tó ti ń tẹ̀lé wa bọ̀, wọ́n á rí wípé a ti sọ̀rọ̀ nípa álífábẹ́ẹ̀tì èdè Yorùbá a b d e f g b àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìsọ̀rí tó wà nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Gẹ́gẹ́ bí English language tóun náà ti ní titi ẹ̀ tí a pè ní vowel and consonant. Bẹ́ẹ̀ náà la ní ìró fáwẹ́lì nínú èdè Yorùbá, vowel sound. Bákan náà la ní ìró consonant nínú èdè Yorùbá tí a pè ní consonant sound. Ní báyìí ẹ máa bá mi ká lọ. Ìsọ̀rí mẹ́ta ló wà nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ìsọ̀rí àkọ́kọ́ òun ni mo pè ní ìró fáwẹ́lì, méje ló wà nínú rẹ̀, nígbà tí gbogbo àpapọ̀ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá jẹ́ márùndínlọ́gbọ̀n, ìyẹn 25. Tí a bá wá yọ méje kúrò nínú rẹ̀, á rí pé ó kù méjìdínlógún, 18. Òun ni a tò kalẹ̀ yìí tó jẹ́ ìró kọ́nsọ́náǹtì. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ papọ̀. Ìró fáwẹ́lì tó jẹ́ méje, ó wá pín sí ọ̀nà méjì. Fáwẹ́lì àìránmúpè, fáwẹ́lì àkìínránmúpè, fáwẹ́lì àìránmúpè. Òun la tò kalẹ̀ yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ jọ kà á. 1, 2, 3, 4, 5, 6, 7. 7 yẹ méje ní èdè Yorùbá. A, E, Ẹ, I, O, Ọ, U. Àwọn wọ̀nyí ni ìró fáwẹ́lì èdè Yorùbá tí a kì í rán mú pè. Ní báyìí ẹ jẹ́ ká wo abala B rẹ̀. Fáwẹ́lì àránmúpè, fáwẹ́lì tí à ń ṣe kíni tí à ń rán mú pè é. Mélòó ni òun? 5. 5. 1, 2, 3, 4, 5. 5. Ó yẹ jẹ́ ká jọ ka fáwẹ́lì àránmúpè. A, Ẹ, I, Ọ, U. A rí pé tẹ́yìn náà bá pè é, ẹ máa ránmú pè ni. A, Ẹ, I, Ọ, U. Ó yàtọ̀ sí ìgbà tá a pé A, E, Ẹ, I, O, Ọ, U. Ẹ rí wípé ó yàtọ̀ lẹ́nu. Wọ̀nyí ni àwọn ìró fáwẹ́lì tó wà nínú èdè Yorùbá, méje, nígbà tá a pín àìránmúpè òun jẹ́ méje, fáwẹ́lì aránmúpè òun jẹ́ 5. Ní báyìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìró kọ́nsọ́náǹtì. Nígbà tá a ti yọ A, E, Ẹ, I, O, Ọ, U jáde kúrò, àwọn yòókù òun la pè ní kọ́nsọ́náǹtì. B, D, F, G, B. J, I, J, K, L, M, N, P, R, Ṣ, Ṣ, T, W, I. Àwọn wọ̀nyí ni ìró kọ́nsọ́náǹtì èdè Yorùbá. Mo lérò wípé tí wọ́n bá béèrè pé kí ni fáwẹ́lì èdè Yorùbá, a lè sọ fún wọn wípé A, E, Ẹ, I, O, Ọ, U. Nígbà tó jẹ́ lẹ́tà tó kù nínú lẹ́tà abídí òun ni kọ́nsọ́náǹtì. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tẹ́ fi ń wò wá látàárọ̀, fún oore ọ̀fẹ́ láti ti máa rí àwọn fọ́nrán wa síwájú àti síwájú sí i. Ẹ fi ìfẹ́ hàn sí wa láti subscribe sórí YouTube channel wa, Oyinládùn TV. Ẹ ṣeun púpọ̀.